yeah. Go down. I don't want peace. I want problems always. God have mercy upon us. Ìsìnkú dáadáa. Ẹ gbọ́dọ̀ sá lọ. Ẹ dúró kò sí ilé tó tẹ máa yọ kí mi. Sọ̀kalẹ̀ kó páàkì dáadáa. You think say they wise? Ẹ rà sà. Ṣé o mọ nǹkan tó ṣe? Mi mọ nǹkan tí mo ṣe. O mọ nǹkan tó ṣe? O ní pé traffic light turn red kó tó di kó kọjá. O mọ̀ pé ó yẹ kó dúró kó turn green kó pass ẹ before kó tó move. Ohun tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ mo rí kó tan red. Okay. Bọ̀ mo òpó náà yẹn free kí n sáré lọ. O fẹ́ gbà kọ́rọ̀ kó yá àbí? It is smoke igbo. That's good. Traffic light ti turn red tó dẹ̀ mọ̀ kó ti dá ẹ dúró. Instead kó dúró de iná yẹn kó pass ẹ kó turn green kó tó kọjá. O ní ọ̀nà free. Àwa náà mọ̀ pé mi náà mọ̀ pé nǹkan tó ṣe. Ó kẹ̀rẹ̀ yìí mọ́ àbí? Bẹ́ẹ̀ni, oh good. Báwo bí? Lẹ́nu méjì àwọn náà lẹ́nu méjì báwo ló dẹ́ kọjá àwọn tí bọ̀ lọ́kàn fọ́ọ̀mù etí lọ́sílẹ̀ dandan fásitì wọn lómi ńlá olóbọ̀nà tó bá fi ọ̀tá àwọn nísìnyí ẹ̀ lọ́sìn kan sí ìwà yìí. Oh, ṣé pásítọ̀ lẹ́yìn ni? Pásítọ̀ ní. Continue. Ṣé tí wọ́n jẹ́ pásítọ̀ yẹn ọlọ́kadà ìpè yìí ẹ̀yin náà lè fẹ́ràn ẹ̀fọ́ rẹ́díò àti ìbéèrè tó tọ́ lẹ́yìn ṣé ẹ̀yin ò mọ̀ fún ẹgbẹ́ ẹja tí ó gbé kó má lọ tó jẹ́ kí lẹ́yìn yẹn kókó tọ̀ sí ẹ̀jẹ̀ tó kù ẹmọrísìn mo sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ kí ẹ̀mẹ́ ìṣètò lẹ́yìn sí ó ti máa tọ́ grade ọ̀dà sàlẹ̀ ó ti pass àwọn tó bá wà lọ sí ẹni mọ́ ẹni mọ́ ọ̀tọ̀ sí lọ́bi pass ṣé ó fẹ́ kó tó darí irú ọlọ́run tó darí irú ẹ̀ ẹni ò tó ṣe nǹkan tó ṣe ìsìn báyìí náà wọ́n pè olóòtú sí òfin ti wà fún ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ a máa mú bí tó bá jọ bí ó máa lọ máa ṣe àlàyé lísè tó fi gba ọ̀kadà tó fi báyìí ó bá ṣe tó mú. Nǹkan tó wá ṣẹlẹ̀ sí ni. Sorry. Tí ní sùn ẹ má ti jókòó. Ó yá, go down. Ẹni sùúrù 1 minute. Ẹni sùúrù pastor. Ẹ̀ ń tí aláàbò sọ pé wọ́n máa mú lọ sọ́fíìsì àbí ó dáa ẹ máa ṣe ẹ̀kọ́ fún wa. Ẹ̀mú ẹ̀pẹ̀ máa tó fún wa ni pé ẹ̀yin náà ẹ bá wọn dé ọ́fíìsì. Tẹ bá wá dé ọ́fíìsì gẹ́gẹ́ bí pásítọ̀ tó lè yẹ pé ẹ̀ wíṣì kan mú ẹ wà lọ bá bẹ̀bẹ̀ lọ́hùn. Inú mi dùn pé Christian ni pásítọ̀ dẹ̀ tún ní àwọn ọ̀gá náà ní ọ́fíìsì àwọn náà ọ̀gá Ọlọ́run gbọ́ ẹ̀sìn ọ̀nà sáà. Tẹ bá débẹ̀ tẹ̀sán tó Christian tara yín as pastor wọ́n máa tún ṣàánú ẹ̀ ẹ̀sìn ọ̀nà sáà. Wọ́n ọ̀dẹ ní múlẹ̀ wọn ò ní mẹ́yìn gbọ́lẹ̀ kẹ́ẹ̀kan débẹ̀ kẹ́ẹ̀kan sọ pé à lóòótọ́ o traffic light iná rẹ̀ ti dá dúró ó rí pé òun lè sáré lọ o ẹ̀yin náà dẹ̀ níyì tó gbé ẹ̀dẹ̀ rí pé ó lè lọ o torí náà kọjọ́ kan máa bínú kan filẹ̀ wọ́n á dẹ̀ ní kó máa lọ ìyẹn ló simple jù. Ẹ jẹ́ ká máa tẹ̀lé wa. Oh, sorry. You see now. Sorry, BT. Can you say now? Okay. Tó bá ti dọ́fíìsì tó bá sọ̀kalẹ̀. Tó bá dọ́dọ̀ ọ̀gá ọ̀sán láti bẹ̀rẹ̀ sí. Sọ̀kalẹ̀ fún bẹ́ẹ̀. Ojú ọ̀nà sáà. Sọ̀kalẹ̀ rẹpẹtẹ ọ̀ lè mú ọ̀lẹ̀ ìbọn tí mo fẹ́ lọ ẹ̀ tó bá dé ọ́fíìsì. Wà lọ bí ẹ̀ ọ̀kadà ojú ọ̀nà sáà. Ìfọ́ àṣẹ kéèsì kan tó lè ó kọlu yẹn ó báyọ̀ ojú ọ̀nà sáà. It's just minor thing. Wà ní òsì problem. Oh, it's a minor thing. Next time ẹ máa gbọ́rọ̀ ó ti fi ẹlẹ̀ báyìí ó ti kú wọ́n nìkan.